Mọ̀lánà Sheikh Adam radiyallahu ta'ala anhu ọlọ́run kó bá ṣàlékún kẹ́ fún wọn kí wọ́n tó kú gbà tí àwọn náà ti rí pé àgbárí so dá ikún kalẹ̀kùn aláàdà bàbá ni wọ́n máa kọ àkọsílẹ̀ kan bá fẹ́ travel lọ sí lókèrè bóyá fún ọ̀rọ̀ mímọ́ àbí ọ̀rọ̀ ètò ẹ̀sìn àbí fún ìlera ara àìbámọ̀ adélà ń lọ ká padà ká má padà àwọn máa ń kọ bọ́n ṣe fẹ́ kọ́rọ̀ owó bí gbogbo àwọn ètò bọ́n ṣe fẹ́ kó máa lọ Mọ̀lánà Sheikh Adam máa kọ́ kalẹ̀ wọ́n wá kọ eléyìí tí wọ́n kọ kalẹ̀ gbẹ̀yìn Ọlọ́run fi ní kí títán ó dé bá wọn òun náà lápè ní wasiyyat al-allamati Ìlọrí tí wọ́n mú dání ìlú gbogbo olórí mùsùlùmí kọ̀ọ̀kan wọ́n gbìyànjú wọ́n wà wọ́n ka àátúnjẹ́ kọ́ńkàlùkò lajú sí kí ni ìpìlẹ̀ ọ̀rọ̀ bàbá kọ eléyìí kalẹ̀ wọ́n kọ́ ní ìsọ̀rí àwọn pé tí ń bá fẹ́ kú tí mò ń kọ́ ká kú lọ́wọ́ ẹni tọ́lọ́run bá ní kó wà ń bẹ̀ àdúrà táwọn ṣe máa ka Kùránì ẹ máa ṣe la ilaha illallah ẹni máa ka Yasin gbogbo àwọn azikar tí ẹ̀sìn gbé kalẹ̀ pé ká máa ṣe tí a bá fẹ́ kú wọ́n gbé yẹn kalẹ̀ wọ́n tó bá já sí kú bẹ́ẹ̀ ṣe sinmi wọ́n ṣe kérò sí lára wọ́n ṣàlàyé ẹ̀ sínú wàsíyà ilé ìfowó yìí so ẹlẹ́kẹta pé tí bá kú náà tán ẹ má fòkú mi rárí gẹ́gẹ́ bá ṣe ń pè èèyàn ńlá tó bá kú àwọn ẹ̀kọ́ nígbàgbọ́ pé ikú gbọ́dọ̀ parú wọn alẹ́ Muhammad tó já síwájú gbogbo ayé ìwé ìṣẹ̀lẹ̀ sóhun náà àwọn ẹ̀gbà pé kò lè kú lé pé Umaru ń sọ pé tí bá tó ń gbọ́ pé nìkan sọ pé ànábì kú òun pa ni àwọn akáyà fún pé kullu nafsin dha'iqatul maut wákàtí tó wà káwọ́dà bẹ́ẹ̀ kí òun ò tiẹ̀ wáyà yẹn rí lọ́tọ́ farabalẹ̀ lẹ́yìn àsìkò díẹ̀ ni wọ́n tó lè sin ànábì lórí ká kò jẹ́jọ́ òní òkú ó sì kú so wọ́n wá sin ànábì tí bàbá Sheikh Adam náà bàbá kọ́ kalẹ̀ pé irú ẹ̀ lè fẹ́ ṣẹlẹ̀ wọn ò gbọ́dọ̀ yóò ju bẹ́ẹ̀ 44 45 àbí 46 hours lọ fún òfin bí àwọn sí gbàtọ́ náà bẹ̀ ṣe ìlú Èkó ni wọ́n kú sí nígbà tí wọ́n ń gbìyànjú pé wọ́n lọ fún ìwòsàn àbí ìtọ́jú ara so wọ́n gbé wọn wá àsìn wọn ibi tó ní kan sìn wọn sí pé ní ìgbàrí bàbá àwọn àti ìgbàsẹ̀ ìyá àwọn láàrin méjì yẹn ni kí wọ́n sìn wọn sí ní ibi tí wọ́n sin bàbá wọn àti ìyá wọn sí ní ìlú markaz wọn eléyìí lọ bẹ́ẹ̀ wọ́n wá kọ́ síbẹ̀ àwọn tí ó máa mójútó markaz àwọn tí ó máa mójútó markaz wọ́n pè sí ìsọ̀rí mẹ́ta tí wọ́n jẹ́ aláṣẹ àbẹ́ àwọn alámójútó lórí ọ̀rọ̀ markaz lápapọ̀ wọ́n mú nú ẹbí wọ́n mú nú ọmọ kéwú wọ́n mú nú ọ̀rẹ́ so wọ́n pe àwọn kan ní àìhẹ́ẹ̀tù tàǹfìzẹ́tù dáìmà àwọn àgbà tí wọ́n jẹ́ pé lọ́jọ́ orí àti ká ti ṣe nǹkan láyé àgbà ni wọ́n so wọ́n pe àwọn àìhẹ́ẹ̀tù tàǹfìzẹ́tù dáìmà so inú eléyìí ni wọ́n kọ bàbá Mudarrisul Awwal sí tí wọ́n jẹ́ àjánásí àgbà àti àròlé àgbà àbí amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àgbà pé tí wọ́n bá sí nílẹ̀ ní tí máa sábà ṣiṣẹ́ wọn lójú ayé wọn tí gbogbo àwa náà sì mọ̀ tí àbá wo ọ̀pọ̀lọpọ̀ wá sí tí bàbá ṣe láti ibi 70 wọ 80 ẹni tí ń dáná sí fún wọn tí ń rọ́ wà sí fún wọn òun náà ni bàbá Mudarrisul Awwal Sheikh Moshood Ramadan Jibril ẹni tó kàn lẹ́yìn yẹn inú ètò iṣẹ́ markaz òun bàbá wa Sheikh Abdulwahab Zubair Kamaru wọ́n kọ wọ́n síbẹ̀ wọ́n kọ bàbá wa Sheikh Yakub Abdullahi Al-Ilori wọ́n kọ síbẹ̀ bàbá bí ò bá kú so wàsí ayé ó ti ṣàlàyé gbogbo àwọn tó kọ síbẹ̀ pé àwọn tó ní aláṣẹ gbòógì lórí ọ̀rọ̀ markaz ó ní àwọn ẹlẹ́wọ̀n yìí so ó nìyí tí a bá wù ú dáadáa bẹ́ẹ̀ ò bá ní kó wá sótùbù béèrè lọ́jà yóò rí tí a bá rí lọ́jà ẹ̀ wá sótùbù àìríra. inú ètò yìí wọ́n tún sọ àwọn májílísù ṣúràfà àwọn èèyàn pàtàkì tájà àwọn olólùfẹ́ wọn tán jó sòwò láyé gẹ́gẹ́ bí bàbá Mashood Abiola àti bàbá wa Kamardin Alago àti bàbá wa Kamis rájá aṣíwájú ilẹ̀ Yorùbá ní Òṣogbo àti bàbá Umar Saru tọ́lọ́m bá ní kán lè máa wá mítìnì wọ́n fún wọn lọ́wọ́ kálẹ̀ tẹ́sí gbọ́ ìmọ̀ràn wọn lórí lọ́sọ́wájú markaz ẹlẹ́ẹ̀kẹta òun ní ìdálẹ́pẹ̀ gẹ́gẹ́ bí ikọ̀ bí wọ́n ṣe yan House of Assembly láyọ̀ àwọn èèyàn wọ́n ní yóò máa jẹ́ ọgbọ̀n inú ọgbọ̀n yìí bàbá wa ka ọmọ bíbí inú wọn mẹ́ta síbẹ̀ wọ́n ka bọ̀dá wa àgbà Sheikh Ridwan Adam Abdullahi wọ́n fi síbẹ̀ brọ́dà wa Habib wọ́n fi síbẹ̀ èmi náà Muhammad Tawban Adam Abdullahi
wọ́n fi sínú ikọ̀ yẹn sọ àwọn àfà markaz tájà àwọn àgbà wọ́n fi wọ́n sínú ẹ̀gẹ́ àwọn àfà sàlájà àwọn ṣáàzìlì gbogbo àwọn àfà tí wọ́n kù wọ́n fi wọ́n sínú ẹ̀gẹ́ ká máa ṣe mítìnì lẹ́ẹ̀kan lóṣù lórí ìlọsíwájú àtúntò markaz àtẹ̀tò oníkéwù àtẹ̀tò ìṣàmọ́ èyí tí bàbá kọ̀ kalẹ̀ nìyí èyí èmi ń dáàbò bò kó tó di pé àwọn èèyàn wá dé tí wọ́n bẹ́ ọ̀rọ̀ nínú pé wà sí ìyàwó ni so ọ̀rọ̀ yìí làwọn bẹ̀rẹ̀ sí ní ẹran láti 1992 tí bàbá ti kú títí kó tó di pé àwọn bàbá wa ẹ̀nà nílò ni kan tó wá dá sí ọ̀rọ̀ kan tó fi brọ́dà mi jẹ mùdír gbàtà fi jẹ mùdír àwọn tí wọ́n jẹ́ alàgbà wọ́n yẹra àwọn ní bàbá wa Sheikh Mashood àti Sheikh Abuhari àtàwọn ẹlòmíì náà tó yẹ pé ó kọ tí wọn ò tó tàwọn yẹn àfáà máa ní Ahmed máa ní ọmọ bàbá wa kájá àfáà fún Sheikh Adam ó náà yẹra àwọn ẹlòmíì náà yẹra so bẹ̀tẹ̀ èmi nìkan ni mo ṣiṣẹ́ lábẹ́ mùdírù fún ọdún mẹ́fà láti 1997 títí di 2002 wọ́n fi mí ṣe olùkọ́sílẹ̀ tápẹ̀ ní rẹ́gísírà wọ́n fi mí jẹ nígbà tí wọ́n fi brọ́dà mi jẹ mùdírù wọ́n fẹ́ mi sí rẹ́gísírà wọ́n wá fẹ́ tó lẹ̀ lórí pé kí a máa pín tẹ̀fsírì ṣe ló àti ń pín in látòjú ayé láti ìgbà tí bàbá ti kú eléyìí náà sì ni ó lọ lórí nǹkan tí bàbá ti mú kóró ẹ̀ ní 1991 kí Sheikh tó kú èmi bẹ́ẹ̀ Jẹ̀bú àwọn náà ni wọ́n rán mi lọ kí n lọ jẹ́ àfáà fún wọn ní Jẹ̀bú látàbẹ́ àsíá àwọn àsíá markaz kí n lọ máa kọ́ wọn ní kéwòkè sì máa ṣe wà sí gbogbo ayé mi léyìn bẹ́ẹ̀ so ní Jẹ̀bú náà la wà ní 1991 tí wọ́n pè mí pé kí wọ́n ṣe tafsir nítumọ̀ pé lọ́dún yẹn tó kọdún kan tí bàbá òkú bàbá ṣe tafsir wọ́n pín tafsir fáwọn àfáà markaz àwọn àgbà àwọn tó fúnjọ́ méjì tó fúnjọ́ mẹ́ta wọ́n wá rí ká kò ní dá bóyá kó àwọn àfáà táwọn ọmọ kéwà wọn nìkan làwọn fi àga yìí àtàyè rẹ̀ fún wọ́n á máa wọ́n sínú ẹ̀ ìjókòó tí bàbá máa ń ṣe nínú àwẹ̀ ìjókòó méjì ni wọ́n máa ń ṣe ìjókòó tafsiri àárọ̀ láti yago mẹ́wàá méjì láti ṣe yago méjì àyílà wọ́n máa ń ṣe ìjókòó wáàsí ìdánilẹ́kọ̀ọ́ rọ̀lẹ́ ní alẹ́ nǹkan tí wọ́n dẹ̀ gbé kalẹ̀ ẹ̀mẹ̀ lórí pé tafsiri àárọ̀ fáwọn ọmọ ilé kéwà àtàwọn àfáà àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ àwọn ọlọ́jà tí wọ́n lọ sọ́jà tí kò wọ́n nífẹ̀ẹ́ fọjà wọ́n lè wọ́n lọ sí ọjà gbogbo ọwọ́ àárọ̀ ọwọ́ ọ̀sán yẹn àwọn wà lọ́jà àbí wọ́n wà níṣẹ́ káwọn náà lè jàǹfààní ọ̀rọ̀ Ọlọ́run kan gbá Al-Qur'an ló jẹ́ kí wà ó gbé ètò wáàsí alálẹ́ kalẹ̀ wípé tó bá ti di lálẹ́ tó bá ká ṣámútán láti sàkálẹ̀ bí aago 9 àbọ̀ aago 10 wọ́n tún jókòó bí wákàtí kan àbọ̀ sí wákàtí méjì gbogbo ayé mọ̀ bẹ́ẹ̀ láti gbà wọ́n bí àwa náà bá agbọ́njú bá bẹ́ẹ̀ ni lọ́nà àrí pé ìjókòó méjì májìlísì méjì ní bàbá nínú àwẹ̀ májìlísì sabah ila nahar wà májìlísì layl aw al-basar májìlísì méjèèjì yìí bàbá wá ní kí brọ́dà mi àgbé ó sì tẹ̀sí ìjọkan nígbà tí wọ́n pín fún àwọn àfá wọ́n wá ní ẹ̀lọ́ pé sọ̀wọ́n náà àfá Ìjẹ̀bú náà ẹ̀lọ́ pé wá kóhun náà wá ṣe èmi náà ṣe ìjọkan brọ́dà wa àgbà Ridwan tẹ́nìkan kó ọmọ ìjọ náà ipé wọ́n kọ wá sínú àkọsílẹ̀ wọn wá sí àwọn lẹ́njọ́ wọn mójútó ètò wọ́n ní kí brọ́dà wa Ridwan ó ṣe tafsiri alẹ́ àdúgbò àti alẹ́ tí ń jẹ́ májìlísì alẹ́ so ní 1991 fasalu ala dhikr in kuntum la ta'lamun ṣùgbọ́n àwọn èèyàn tó yẹ pé yaktumuna al-haqqa wọ́n á máa pa òdodo rọ́ wọ́n máa yalbisuna al-haqqa bil-batil wọ́n máa mú irọ́ wọn máa dàpọ̀ mọ́tọ́ wọ́n tó yaktumuna al-haqqa wa hum ya'lamuna wọ́n sì mọ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ yí pé òótọ́ ní ọ̀rọ̀ yìí 1991 ọmọ tó di 1992 tí bàbá kú bàbá dá tafsiri rẹ̀ ṣe fún ara ẹ̀ 1992 iná kú làwọn ẹ̀tọ́ wá rí ká ìgbà tí wọ́n já ìwé tí wọ́n fi sínú envelope tí ń jẹ́ wà sí àwọn láwárí ká Ridwan wà nínú àwọn tí ó máa mójútó markaz náà Habib wà nínú àwọn tí ó máa mójútó markaz náà Tawban wà nínú àwọn tí ó máa mójútó markaz ìyẹn ló jẹ́ káwọn yóò ṣe létò pé tafsir àga bàbá inú àwẹ̀ tá à ń jókòó sí láàárọ̀ kí Sheikh Mashood kó ṣe 10 kí Ajadi kó ṣe 10 kí Tawban kó ṣe bí 9 bí 8 ló bá kù kó ṣe bá a ṣe ń bá bọ̀.